ṣé lóòótọ́ ni Aláàfin lọ sọ́dọ̀ Tinubu lórí ọ̀rọ̀ Yorùbá Nation? Kí ni wòlíì Tibetan sọ lórí ọ̀rọ̀ yìí o? Kí ni wọ́n sọ ìyẹn èèyàn wa? Ìhàwó ni bàbá yìí kọ sí ọ̀rọ̀ yìí tó ń lọ lórí ọ̀rọ̀ Aláàfin. Ṣé lóòótọ́ ni pé Aláàfin wá recognition káàkiri gẹ́gẹ́ bí bàbá Marcus Tibetan ṣe wí? Ṣé lóòótọ́ ni pé ìyàwó Aláàfin pariwo Ọ̀yọ́ for Christ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tí wòlíì Tibetan yànnàná? Kí ni wòlíì sọ lórí àwọn nǹkan yìí o? Lórí ẹ̀sìn tí Aláàfin ṣe, báwo lọ̀rọ̀ ṣe kan àwọn CAC tí wọ́n ń dunnú nígbà tí wọ́n gbọ́ pé Aláàfin gorí àléfà? Báwo lọ̀rọ̀ yìí ṣe ń ṣe kan ọba Ghandi o? Ẹ̀yin èèyàn wa, nǹkan rèé o. Bàbá yìí ní àwọn ò lè sin Ọlọ́run àti mámúnì, pé káwọn ṣe pásítọ̀, káwọn ṣiṣẹ́ Olúwa, káwọn tún wá lọ jọba, pé láìfà àbàdà. Ẹ wo gbogbo ọ̀rọ̀ iná tú palẹ̀ nígbà tí wọ́n ń ṣàlàyé èrò wọn nípa gbogbo àwọn ìgbésẹ̀ Aláàfin. Àwọn nǹkan wo ni wòlíì Tibetan ní ó yẹ kí Aláàfin ti máa ṣe ní kété tí wọ́n gorí ipò ọba? Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí o. Bàbá yìí la àwọn nǹkan kan kalẹ̀ tó jẹ́ pé ó lágbára. Ẹ wo nǹkan bẹ̀, ẹ já gbọ́. Fi kan burúkú ṣọ̀rẹ́ ẹ̀ jẹ́ orí kan tẹ̀mí sọ jọ pé awúgbà àrùn àti kọ́lẹ́rà kì í ṣọ̀rẹ́ pásítọ̀ Sunday jẹ̀rí ìkan tẹ̀mí sọ èmi àti Aláàfin dáadáa yóò kì í ṣọ̀rẹ́ o. ṣe rí Aláàfin yìí ti gọ́vùnà Ṣèyí Mákindé ni lágbára Ọlọ́run wọ́n lè jẹ́ pé wọ́n máa jọ lọ lẹ́ẹ̀kan náà àbí kóun lọ ṣáájú ẹ̀ kankan máa ṣẹlẹ̀ tólúwa máa fi yé wa wípé òun lọ lọ́run wrong Aláàfin náà mú lélẹ̀ tó dé yìí sọ ti ní kí wọ́n lùyàn pa. Ṣé lẹ́yìn tó kù torí wọn ló ń béèrè question lọ́wọ́ mi sí, ṣé lẹ́yìn tó lùyàn pa náà iná ló ṣe lọ tí ṣé ó gbókun yẹn lọ sí Àbújá ni àbí ó lọ ṣàlàyé fún wọn bó ṣe pa àbá Amẹ́ríkà pé Tinubu kó wá ṣàlàyé pé báwo náà ṣe lùyàn pa sí, torí ẹni tó ń lù pa American citizen ni. So bóyá yẹn ló torí ẹ̀ lọ́dọ̀ wa lọ wádìí ẹ̀ dáadáa, so kò tó wá béèrè question tó ní máa dá ẹ lóhùn tó yẹ pé òní ní pàtàkì torí kan tẹ̀mí sọ. Aláàfin kan wá recognition káàkiri ni, is a wrong Aláàfin. Ẹ wo bí tó ti wrong. Ó ti padà ń sìn ó lóun Muslim, ìyàwó ẹ̀dẹ̀ tún pariwo lọ́dún kejì kò mọ̀ pé wrong person wrong peg in the wrong hole. Ó tún wá sọ fún wọn ní ìyàwó ẹ̀ ti ń pariwo káàkiri ń sìn Ọ̀yọ́ for Christ. Ọlọ́run ní jẹ́ ká yé ṣe wá. Torí orí burúkú gbà mí kò mí pé èèyàn máa lo Panadol sí pẹ̀lú ọba lórí èèyàn bàjẹ́, kì í ṣe pé bóyá ó wọ́ inú ni ó ti bàjẹ́. Ọ̀yọ́ for Christ ní ẹnu ìyàwó Aláàfin. Then Aláàfin kẹtù náà yìí tí wọ́n fi jẹ tán lóun Muslim, ó dẹ̀ ṣe 13 years CAC ní Canada. Àwọn CAC kọ lẹ́tà nígbà tó dá Aláàfin pé inú wọn dùn pé lára àwọn associated pastor wọn di Aláàfin. Àwọn chọ́ọ̀chì ló ń patú tó wà ńlẹ̀ yìí sìn. Tó bá rí eléyìí tó ń pè ní kí lorúkọ Gaddafi àbí tí wọ́n yọ ní kóòtù tí Adébóyè tún ti padà, kí lorúkọ pásítọ̀ Redeem tó wà nílé Amẹ́ríkà tó mú correct wà nú ẹ̀mí bàbá Ghandi àwọn Redeem ló gbé Ghandi síbẹ̀. Mi ò lè ṣe sẹ́lẹ̀ yìí tó ti kán tó fi mí jọba ayé àwọn àlànà wáyé o. Wọ́n tún gbé mi bí kán náà lọ fi mí jẹ ọba ń bì kan kò lè work. I cannot be. Mi ò lè sin Ọlọ́run àti mámọ́nì. Because ó ṣàlàyé fún wa nínú John 6, 16, 17, 18, 19. Ó ní ìránṣẹ́ kan kò lè sin ọ̀gá méjì. Then when you look at that of the Apostle 12 from verse 18 to 20 down, only the voice of God and not of man. Wọ́n sọ ní palace ọba ní Herod.
wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ ìdí sọ̀kalẹ̀ láti ọ̀run ó jẹ́. Then when you look at that of the Apostles 6:1-5, ó ní ta ló nínú rere tí ó lè máa pín oúnjẹ yìí tí ò ní ṣojú ṣáájú. Then ó bọ́ sórí Stephen. Nígbà tí Stephen tún pín lọ wọ́n tún ní kò ṣe dáadáa. Then Stephen, when you look at Acts 7 from verse 24, ó tún ṣàlàyé ó ní kẹ́rántí ó ní I saw the heaven open. Ó relate gbogbo everything torí lọ́run ká lè mọ̀ pé èèyàn gidi ni. Then when you look at the book of Acts of the Apostle again 19 from verse 16 down, only John we know, Paul we know. Then Olùṣọ́ Ayọ̀délé we know. Then who are you? So that's the problem. So is it wrong? Alaafin. Ṣé bí ìta gbangba bí iná ti ju pósí Aláàfin tó kù yẹn lẹ̀? Pé wọ́n ti gbé pósí Aláàfin, wọ́n mú kárí ọba pósí Aláàfin. Ní last week wọ́n gbé pósí méjì wọ́n fẹ́ gbé wọn náà gbà yẹn. But mo wà ń ta mo ti dé ṣùgbọ́n ilẹ̀ ní kí n padà wá láti lóyìnbó ẹ máa gbé wọn náà abúlé lọ jàre. Ẹ̀ tún lẹ́ gbé kan wọn lọ. But àwọn tó wà mí rìn káàkiri wọn sá káàkiri ọgbà wọn ríran. Olúwa ò ṣe wọn lójú. Tó bá gbé mi ò sí ńlẹ̀ ìsìn wàhálà ti dé. Nígbà tó bá di ọjọ́ kẹrin tí mo lé wọn lọ ọlọ́lá lòun mọ bó ṣe ń ṣe rárá. Church Sunday àná kò lè wá. Then àwọn tí mo tún rí náà mú náà àwọn méjì yìí ni o so mo ti ṣiṣẹ́ lé wọn lórí ìsìn. Wọ́n tí mi ò bá wá ríran ńkọ́. Tá a ríran ńkọ́. Mádà náà wà tó olùṣọ́ lọ́dọ̀ jáde o. Òun adẹ̀tìrí lọ́fíìsì olùṣọ́ torí pé olùṣọ́ ò ríran. Ó di àgbo. When you look at first John 13 from verse 10 to 14, ó ní àwọn aláfi fún láti mọ ìjìnlẹ̀ tí Ọlọ́run. Ó ní àwọn kan wà tí wọ́n fún wọn bẹ́ẹ̀. So kò sí nǹkan tí ọwọ́ adé ń wá kiri ẹni ìtàn ní ẹni tó yẹ kó jẹ Aláàfin. Then although ó lè rí mú jẹ́ o ṣe bí Aláàfin Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yín sìn tíṣà ló yẹ kó jẹ́ ẹ̀ tí àwọn Tinubu gbé fún torí master planner ni Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí. Ọ̀ọ̀ni lè plan ní 2+4. Ọ̀ọ̀ni tó wà ń bẹ̀ yìí lè yọ ẹyin nídìí àkùkọ kó ní ìdí àbùkù lákùkọ lóyìn. Ó ní baba ńlá agbárígbòjù ó láìkó owó ju Tunisia lọ. Ó dẹ̀ láìkó owó ju Freetown. Òun ló yẹ kó máa pè ní gbogbo rẹ̀ ṣe rí nǹkan tẹ́mi ń tráyè láti sọ fún yín ká má digress. Wọ́n ti bà ojú Yorùbá jẹ́. Ó bójú Yorùbá jẹ́. A ti ṣe nǹkan ìtùfù. Mo rántí ní 1983 obìnrin ẹyọ kan ló dúró sọ́nà ní Òkè Igbó táwọn tírélà sójà tò tẹ̀léra wọn ó dẹ̀ darí wọn sínú igbó dọ̀la wọn rí wọn sí wọn bọ́ ṣọ́ọ̀rùn wọn dọ̀la. Dẹ́ nígbà yẹn ní ìlú pẹ́nu pọ̀ pé àgbáyé wa ó fẹ́ mú ìyọ̀wọ́nú ìgbín lẹ́nu òní jẹ́ èèyàn mọ́ wọ́n tẹ owó ẹ̀ sílẹ̀ wọ́n gbé àgbáyé wa lé lórí wọ́n fi náà sí. Ṣé bígbà tí mo tó lówà fi hàn mí bí pé ẹ̀ẹ̀mejì ní gọ́fìnà Ondo State máa kú pẹ̀lú ìkan ìtùfù tóun àti Ọbásanjọ́ ṣe Àgàgù. Ó wà ní òwe yẹn pé ẹ̀ẹ̀mejì ló máa kú pé àwọn fọ́dẹ̀ ṣì máa bá lọ pléènì já pẹ̀lú òkú ẹ̀. Ẹ jọ sá ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Aláàfin lẹ̀ àti ìlà Aláàfin. Ẹ ṣé bàbá. Àti ìlà Aláàfin torí bí wọ́n ṣe bó ṣe ń kọ́ information dé mi ò kúrò ní gbòǹbì yìí mi ò kúrò ó lọ sí Àbújá nílànà Àbújá ló ti fẹ́ jẹ Àbújá ló ti nídìí ẹ̀ tó bá jẹ́ Aláàfin gidi tó gbèlú rí torí ẹ̀ pé bó ṣe wọlé straight ọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà ló yẹ ká face kó máa recruit ọ̀pọ̀ kan díyàwó ẹ̀ fi sẹ́nu ó ní Ọ̀yọ́ for Christ. Ṣé fọ́tò Christ sí àwọn tẹlifíṣàn pẹ́kiri yẹn tó fi àti fíìmù ṣé Christ ti pupa àbí ti dúdú tí Putin sọ fún wa ṣọ̀rọ̀ Christ là ń sọ ní táìmù yìí bó ṣe wá wo abáníyàn àti kèntè ó fẹ́ jọ Aláàfin tó lọ tó kú sórí obìnrin ìyẹn bóbìnrin sùn títí gbogbo abẹ́ yọ ibi ọwọ́ mọ́tò ya
wọ́n bá kéèkì ẹ̀wọ̀n náà àfin ṣẹ́rí èmi ò mọ bẹ́ẹ̀ ṣe ṣe nǹkan tí ń ṣá. Bàbá tẹ bá ń bèrè àwọn question wọn yẹn máa bàlú jẹjẹ olú àwọn ọba tó ń jẹ káàkiri olú ọba ti fọ àwọn agbénipa olú àwọn tó bá san jọba fi jọba ń sìnkí lọ́wọ́ ṣe máa rí ọba tó ń gbà tó ń fẹ́ jọba yìí níbẹ̀rẹ̀ ó mọ̀ yà àwọn afọbajẹ tó ti kú dànù wọ́n dẹ̀ ṣe ń kú lọ ṣe bọ́n fúra ẹ̀ ògbé láàfin sí kọ́ lọ́sùn bẹ́ẹ̀ nígbà tó tún fẹ́ ṣe tó tún fẹ́ bọ̀gún tó ń jẹ aláàfin tán ẹ̀mí fi jáde hàn mí níta pẹpẹ yẹn ajá tó ń fi bọ̀gún yẹn ti kú mọ́tò débẹ̀ aláàfin ní kò máa ṣe bẹ́ẹ̀ kò ju bí ọ̀sẹ̀ 4 sí 5 ló lu bàbá ọba pa ó ní kó lù pa ó lù pa ká máa wọ ọmọ tó máa pè ní. òun nìyẹn kí lè ròyìn ẹ̀yin èèyàn wa lórí gbogbo ètí bàbá yìí tó lẹ̀ tí wọ́n yànnàná lórí ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ṣẹ́kù ti mọ̀ pé àwọn ọ̀rọ̀ kan ti ń lọ tẹ́lẹ̀ lórí ẹni tó jura wọn lọ láàrin àwọn àti Ooni of Ife ṣùgbọ́n gbogbo ètí bàbá yìí tún wá sọ lórí ọ̀rọ̀ Aláàfin kí lẹ rí sí báwo ló ṣe rí lọ́dọ̀ yín ṣé bó ṣe rí gan-an nìyẹn àbí àwọn nǹkan kan wà tó yẹ kí wọ́n fi kún tó yẹ kí wọ́n yọ kúrò ẹ dá sí ẹ drop comment yín remember to like share and follow us thanks for watching Alaafin Oyo fún ìpolówó ọjà pé WhatsApp number page. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu